ọwọ́ ti tẹ afurasí ajínigbé obìnrin mẹ́ta ní ìlú Ìkòyí ilé tó wà ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tí alukoro wọn CSP Àyànládé Ọláyínká tó fi ṣọwọ́ sí àwọn akọ̀ròyìn. Àwọn afurasí yìí tí orúkọ wọn ń jẹ́ Nurudeen Fatia ọmọ ọdún mẹ́tàdínlógún, Fatai Taiwo ọmọ ọdún mẹ́tàdínlógún àti Munirat Saliu ọmọ ọdún mẹ́rìndínlógún ìní ọwọ́ mọ̀ tẹ̀ lẹ́yìn akitiyan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà. Alukoro Àyànládé nínú àtẹ̀jáde ọ̀hún ó ṣàlàyé wípé ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ó gbé ìgbésẹ̀ lẹ́yìn tí arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Islamiyat Ọmọwùmí tó fi tú àwọn létí pé àwọn afurasí yìí wọ́n ń dúnkokò mọ́ òun. Ọmọwùmí tó ń ṣiṣẹ́ alápatà ó túbọ̀ ṣàlàyé wípé àwọn afurasí wọ̀nyí wọ́n ń béèrè fún ẹ̀yà ara ènìyàn àti mílíọ̀nù 10 náírà lọ́wọ́ òun. Nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, àwọn afurasí ajínigbé yìí wọ́n jẹ́wọ́ pé òtítọ́ làwọn béèrè fáwọn nǹkan náà àmọ́ eré làwọn ń ṣe. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Fẹ́mi Haruna ó dúpẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun fún akitiyan rẹ̀ láti pèsè ètò ààbò tó péye ní ìpínlẹ̀ náà. Ó tún ṣàlàyé wípé àwọn yóò tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Lẹ́yìn náà ìní ọlọ́pàá ló máa rọ àwọn aráàlú láti máa fi ọ̀rọ̀ ètò ààbò agbègbè wọn láti máa fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí, pàápàá jùlọ tí wọ́n bá fura sí ẹnikẹ́ni. Kọ́lọ́hun kó ṣàánú. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ tàná, adẹ́kùnmọ́ra ṣẹ́ tòní, ọlọ́wọ́ bàrẹ̀ yóò fi èrè ṣiṣẹ́ mi àti yín o.